ìwọ tó o bá ti fẹ́ muslim tàbí tó o jẹ́ muslim tí wọ́n bá fi ọkọ lé ẹ má wá sórí social media kó wá gbẹnu sókè kó wá pariwo. Go back to your imam, go back to your afa. Bóyá tó òye àlùkùránì ò bá yé yín dáadáa ẹ padà sọ́dọ̀ wọn ipe kó fòye ẹ̀yẹ ọkọ mi ti fẹ́ yàwó lé mi àbò fẹ́ yàwó lé mi ẹ lọ yọjú ẹ bẹ́ẹ̀ má wá sórí social media. Ìgbà tí kírísítẹ́nì bá sọ pé ẹni torí wọ́n sọ pé wọ́n máa ń wọ́n wùmà ọkọ fẹ́ yàwó léun tó bá kó ẹjọ́ tiẹ̀ wá ìwọ tó jẹ́ mùsùlùmí tán ní mẹ́rin lọ́lọ́run wí ìwọ náà kẹjọ tiẹ̀ wá kí ló dé. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tí arábìnrin lọ́ọ̀yà yìí tí ó ń sọ ó dá lórí Lizzy Anjorin, arábìnrin tí a mọ̀ sí Sisi Alágbo lórí TikTok àti àwọn èèyàn kọ̀ọ̀kan gbogbo wọn ló sọ̀rọ̀ wọn nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Ó sọ̀rọ̀ gidi gan nípa bí ọkọ wọn ṣe ní ìyàwó lóríṣiríṣi. Ẹ jẹ́ ká gbọ̀ngàn tí ìyá lọ́ọ̀yà yìí tó ní láti sọ. Mo dẹ̀ tún fi àsìkò yìí sọ fún ìyáálé Sisi Alágbo, you have to be very careful. You have to be very very careful. Kíyàwó lè máa wọnú inbox blogger kí ló ń wá káàkiri kí ló ń bá ká ẹ̀ẹ́dẹ̀ sí mẹ́dọ̀. Kò sí kéèyàn má ní family gbogbo ẹjọ́ kó lè yàn gbé wá sórí social media ẹ bá ti gbẹ́jọ́ ara yín wá sórí social media ayé máa bá yín tojú bọ̀ wọ́n máa bá yín tọwọ́ bọ̀ bó dẹ̀ ń sọ oṣù mẹ́ta péré ni tí wọ́n bá support ẹ ní oṣù mẹ́ta kò dẹ̀ possible kí gbogbo èèyàn support ẹ anybody tó bá gbé ẹ lọ́wọ́ kò sẹ́ni tó gbé ẹjọ́ wá sórí social media 50-50 ni àwọn kan máa support lágbájá àwọn kan á support tẹ̀mẹ̀dò oṣù mẹ́ta ni lẹ́yìn oṣù mẹ́ta wa kéèsì mi àti Túndé wọ́n á yọ ṣọ́ọ̀kì ń di ẹ olúkálùkù àtúmọ̀bọ̀ wọ́n á tún gbé kéèsì mi so along the line tí ilé ẹ bá dúró ó jẹ́ kó dúró re kò káyé tó bá dàrú ó dàrú nìyẹn kò kànrún. Because gbogbo bí tí problem ti kọ́kọ́ wáyé ìyálé ló lọ wọnú inbox Sisi alájà mi wọ̀láká tó kọ́kọ́ lọ rojọ́ tí mo lè wọ̀láká náà wá lọ opportunity yẹn pé ok ó ti ẹ̀ ti lọ marry kíní kan nǹkan tóun náà bẹ̀rẹ̀ sí jáde wọn kì í handle ọ̀rọ̀ báyẹn wọn kì í àwọn ọmọ yẹn àwọn cases tó bá wá sọ́dọ̀ èèyàn wọ́n ṣe máa handle àwọn cases kan nìyẹn. When you have people coming to you, there are some things you can tell them behind the closed door. You can settle things. Okay, bye. Even Muslim yẹn, ó dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀yàn, wà á bá a sọ̀rọ̀ Ọlọ́run. Ṣe arọ́kọ tó lọ sọ́dọ̀ ìyàwó tó ṣe fídíò pẹ̀lú ẹ̀ anytime tó bá lọ sẹ́kọ̀ọ́ á ṣe fídíò pẹ̀lú ìyálé wá pòsì ẹ̀ tó bá wá sọ́dọ̀ ìyàwó á ṣe fídíò pẹ̀lú ìyàwó á pòsì ẹ̀ kí ló dé kí lójú òrìrí ẹ̀ẹ́dẹ̀lẹ́ sọ wípé kó má dúró ti ìyàwó ẹ̀ nígbà tó fẹ́ ṣe opening new shops yẹn wọ́n jọ máa dúró sí ni a fẹ́ fún ní full support ni kò sí obìnrin ẹ jẹ́ ká jọ sòótọ́rọ̀ fúnra wa kò sí obìnrin tó gbàdúrà kó ń lọ́kọ tó bá nìkan ṣe pé kọ́kọ́ má dúró tí un kò sóbìnrin tí ò kì í gbàdúrà pé tó bá ti nírú nǹkan ìnáwó ṣe àbí nǹkan kó ń wọ̀ tún kó rọ́kọ kó ń wò sí kó rí ọkọ. Kò sí nǹkan tó jẹ́ pẹ́pẹ́ dẹ̀ engineer Taofik àbí ọkùnrin Atadex because mo lọ sọ́dọ̀ ìyálé wọ́n ṣe fídíò àrí ṣé tí ká sọ pé tí ìyálé yẹn náà ká sọ pé pẹ́pẹ́ dẹ̀ ni tó bá ṣe fídíò pẹ̀lú ìyálé ní jáde kẹ́ ẹ sọ pé pẹ́pẹ́ dẹ̀ tó bá ṣe fídíò pẹ̀lú ìyàwó jáde ní ó ṣe pẹ́pẹ́ dẹ̀ who does that ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ ẹ face reality. Tó bá ṣe sọ pé àṣebọ́n ló lọ́kọ ní sọ pé pẹ́pẹ́ dẹ̀ ni tó bá ṣe pẹ̀lú ìyàwó kí lẹ́bẹ̀ẹ́ kọkùnrin yẹn ṣe ọkùnrin yẹn try láti balance wọ́n sọ pé tó bá ti lè ṣe déédéé ó dẹ̀ try láti ṣe déédéé. ẹlòmíì gan lé ilé ẹ̀gọ́ òtò tó ilé wọn ajáde sísá máa yẹnu sọ̀rọ̀ ọlọ́rọ̀. alájà mi wọ̀ láká ẹ jọ nítorí tọ́lọ́ ẹ lọ tọwọ́ ọmọ yín bọ̀ṣọ. torí pé a fẹ́ràn yín kò ní pé ká má ba èso tọrọ tó tọrọ bá délẹ̀. ẹ̀yin náà lọ́kọ kò sẹ́ni tó drag ọkọ yín náà ẹ má drag ọkọ lọ́kọ. tó bá ti ń gbàtà bá ń drag ọkọ lọ́kọ tó ẹni kó ti ṣó tó tí ọkọ ṣe òun náà ti kò tún dárúkọ yín ṣùgbọ́n ọkọ yín ló bá wẹ̀ yín náà bá pé wà tọ́pẹ́ ló bá wí wọn náà sọ pé I've not seen the
the video, you have seen it indirectly. Ìwọ náà mọ̀ pé wọ́n ló ń bá wí. Kò dárúkọ anybody. Ìwọ náà ṣe show, ó dárúkọ anybody. Òun náà mọ̀ pé òun ló ń bá wí. Ọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ tèèyàn kéèyàn má mọ̀ náà. Ẹjọ́ wá ń tró wa, dárúkọ, tọ̀tún ò dárúkọ, ìwọ náà sọ̀rọ̀ ò dárúkọ, ṣùgbọ́n wàá mọ̀ bọ́rọ̀ ṣe ń lọ. Torí náà mo advice yín. Ẹjọ́ torí tọ́lọ̀ ẹ lọ sí mẹ́lọ. I'm not dragging ìyálé ẹni tó bá comment yẹn tó bá mọ bọ́rọ̀ ṣe jẹ́. Ọlájùmọ̀kẹ́ Òjó nítorí pé ìyálé wọnú inbox mẹ́wọ̀ láká òun ló bí wa láàfin tó fi ń lo opportunity ẹ̀ títí dìse tọ́rọ̀ òtàn lẹ̀. So I know what I'm talking about. I know what I'm talking about. Mo dẹ̀ sọ fún yín ọkùnrin tó bá rẹ́dì láti fẹ́ second wife kò sí nǹkan tẹ́ lè ṣe sí. Ẹ bá forí ṣe kẹ́ ẹ fọrùn ṣe tó bá rẹ́dì pé òun fẹ́ fẹ́ kò sí nǹkan tẹ́ lè ṣe. Mo dẹ̀ bá tún advice èyí tẹ́jọ́ obìnrin tọkọ yín bá ti fẹ́ yàwó lé yín má kó jáde má fi ọkọ ẹ sílẹ̀ má gbé oúnjẹ ẹ fọlọ́ngbò jẹ because at the end of the day wàá lùzù inú ilé yẹn ni. Kò sọ́kọ ń ta sọ́kọ wà ń ta ni làwọn èèyàn wọ́n lọ ń join ní dating site ní gbogbo gbà ni wọ́n sọ pé ẹjọ́ bá mi ṣe matchmaking ni wọ́n lọ sọ́dọ̀ lẹ́gẹ́ ní àmì ṣé lẹ́gẹ́ ló jẹ́ lẹ́gẹ́ ní gbogbo gbà pé àwọn nídìí ọkọ sọ́kọ wà ń ta ni. Òun wà lé ọkọ tọ́kọ ẹ bá ti ṣe déédéé tó ń tọ́jú ẹ mo ní kó o jókòó tì í tí ò lù ẹ jókòó tì í. Tó bá fẹ́ yàwó fi sílẹ̀ kó fẹ́ yàwó tó bá ti ṣe déédéé láàrin ẹ tó ti ń tọ́jú ẹ tó ń wọ yàrá ẹ tí ṣe kó tilẹ̀kùn àyàrá ẹ ó palẹ̀kùn ẹ tì ó ti pa kò dẹnu ọ̀nà ẹ mọ́ ó ń ṣe déédéé pẹ̀lú ẹ ó ń ṣe tọ́jú àwọn ọmọ ẹ kí ló wá káàkiri. Bó o tún dé ta tó bá ti kọ́kọ́ wá ti sọ pé o ti di single mother àbí ẹ tó tún fẹ́ lọ fẹ́ ìwọ náà fẹ́ lọ gbọ́kọ lọ́kọ àbí wọ́n ti padà sọ pé ìwọ náà wá gbọ́kọ lọ́kọ kí ló tó wulẹ̀ ní sùúrù kó jẹ́ champion níbi tó wà tó ti jẹ́ ìyálé sí. Mo dẹ̀ sọ fún yín ní gbogbo lórí social media yìí kò sí ìyàwó oríṣiríṣi second wife oríṣiríṣi láti rí o. Èmi ò tí ì rí second wife tó sì ní respect tó sì sí alágbà tó bá máa parọ́ tó fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ fún ìyálé. Tí wọ́n ní wọ́n pè mí wọ̀ lákà gan confam tí tó fi parí ọ̀rọ̀ yẹn tó fi ń sọ pé ogun wọn sórí fídíò orí ìkúnlẹ̀ ló ní sísí alágbó wà. A dẹ̀ ti rí àwọn ìyàwó oríṣiríṣi tí wọ́n máa búyàlé wọn yánnayànna tí wọ́n á bu tẹ́yìn gan tẹ́lẹ̀ bí òtúbọ̀ tẹ́yìn tó bá support ẹ̀ tẹ́yìn máa bá búyàlé ṣé bí ìkànnì ṣáàrí ṣé àárí wọ́n ní is that easy kò easy ṣé ara yín máa ń kó tọrọ tí ò bá ti easy ẹ kó kúrò nulẹ̀ ẹ wà mọ̀ yàtọ̀ ẹ wà mọ̀ pé àwọn kankan wà tó máa ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé kò easy ṣùgbọ́n ìgbà míì wà tó bá rí pé ibi tó da ibùjókòó tó da ni wàá gba kámfọ́ náà wàá jókòó ju kó wà níta kó máa nàgà ẹlẹ́lẹ́ni ò ní gbà ṣiyèṣe ẹlẹ́lẹ́ni ò ní gbà ṣiyèṣe wàá mọ̀ pé ìyá tí ò bá sí nínú ilé ọkọ tí ò sí di ẹrù ẹ̀ irú wọn máa fi gbá ọmọ wọn lórí ni àánú ẹ̀ ò ṣe ní lọ béèrè dáadáa ó tọrọ bí ìsọkúsọ ni ó máa dùn yín á máa kan yín lára it's not easy o ẹlòmíì wà sí bẹ́ẹ̀ ní ọkọ ilé ọkọ tó wà tó yẹ pé ọkọ ẹ̀ gan fún ọkọ ẹ̀ lè má wálé ọ̀sẹ̀ kan wọ́n kàn fi gẹ́rẹ́ onísínúlé ẹlòmíì gan ọkọ ò bá a sùn kò fọwọ́ kan kò sí láṣọ wò nínú ilé ó kàn fi di gẹ́rẹ́ onísínúlé ọkọ ẹ̀ ní kọ́kú bàbí 500 o ò tiẹ̀ wúlò fọ́kọ ẹlòmíì wà lóun wà ní ọkọ ni yóò sanwó sukú ọmọ yóò kúnlẹ̀ báyìí yóò mọ bí ọkọ ni kó bá bá sùn létí bẹ́ẹ̀dì gbogbo ẹ̀ láti rírí ẹ̀dẹ̀lẹ̀ wà lé ọkọ ẹ máa tanra yín ẹ má bà yí àwọn obìnrin jẹ́ èmi ń bẹ̀ ìwọ tó bá ti jẹ́ muslim ó ti mọ̀ nípa ìsìn yẹn mo dẹ̀ máa ń give kudos àgbà mi máa wà ẹ máa bú àwọn àfáà yẹn tó bá ń ṣèyàwó wọn máa sọ báyìí ni pé iná ìṣe nìkan ẹ pé ọkọ ẹ pé ìwọ nìkan kan yóò fẹ́ yàwó ṣé wọ́n ń sọ fún yín kẹ́ tó tọrùn bọ́ ẹ̀yà alábòsí burúkú yìí alábòsí ni yín ìyánífà ọládèyí god bless you ma wọn ìfẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ ṣé wọn kì í sọ fún yín kẹ́ tó fẹ́ muslim ni ṣé wọn yìí sọ nígbà nìkan ẹ àwọn tá a jẹ́ christian gan àmọ́ adábálẹ̀ fídíò nìkan máa ń rí táwọn àfáàyè bá ń sọ inú lè máa bí wa pé ẹ má sọ bẹ́ẹ̀ ṣe máa sọ pé wọ́n máa fẹ́ yàwó lé ẹtù wọn kọ́kọ́ ni yóò fẹ́ o mẹ́rin ọlọ́run wí o inú á máa bí wa pé kò yẹ ká fa ìsọ̀ báyìí náà kí ló dé kò dá náà ẹ kí ló dé wọn ti wá fẹ́ yàwó lé yẹn wá di kàn rẹ́ wà mọ́ wo ní social media kiri ẹ̀ mọ́ fò kiri ẹ̀ mọ́ rojọ́ wèrè kiri kí ló dé ẹ gbọ́dọ̀ sí mẹ́ẹ̀dọ́ ni
ìgbà tẹ́ mọ̀ bẹ́ẹ̀ pé yóò mọ̀ káyín lára ẹ̀ gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì lọ́mọ kọ ni báwọn àfa àbáyé yìí lẹ́mọ̀ wá làjí kiri lẹ́mọ̀ wá àfa kiri tó bá wá fẹ́ wọn tó bá di pé wọ́n fẹ́ yàwó mi lè ẹ̀ máa pariwo ìyà kiri ẹ̀ mọ̀ sunkún kiri kí ló fẹ́ kú even Christian gan wọ́n gbà fọ́lọ́ á dá fún yín adé òyà Adérónkẹ́ ìfẹ́ olúwa àwọn Christian gan gbà fọ́lọ́ ọkọ máa fẹ́ yàwó lé wa kí là á sọ ìpín gan tí ò ní yàwó nílé ìyàwó gan gbádùn ọkọ kọ́kú báyìí ni ọjọ́ náà ń lọ kiri ni torí ṣọ́ọ̀ṣì bí wọ́n ti ń jẹ́njẹ́ olúwa ó ṣàfihàn dígẹrẹ ó wá ń parọ́ oúnjẹ alẹ́ olúwa tó ń jẹ olófidígẹrẹ tó jẹ́ pé ìranù tó ń ṣe gan ọkọ ìyàwó kò gbádùn ọmọ àwọn ọmọ gan òrójú bàbá ńlẹ̀ kò wá pé gan èyí tó ń ṣe dáadáa ta pẹ̀lú ẹ̀ kò yá pé kóun lè fẹ́ lé kó mọ̀ pé oníyàwó kó mọ̀ pé ìwọ lorúkàn lọ́la òun lorúkàn lọ́kàn lọ́tùnla tó bá ti ń ṣe déédéé tó dé ọ̀ra tó tọ́nà dẹ̀ bẹ́ẹ̀ ṣe tọ́lùkọ́lù bẹ́ẹ̀ wú ọmú ẹni ṣùgbọ́n kọ́ wà láyé lẹ́ sunkún okó kiri àbí ẹkún kí lẹ́ sun kiri àwọn tó jẹ́ pé wọn ò lọ́kọ mọ́ láyé kí ni káwọn ṣe ta ni wọ́n rí bájà ta ni wọ́n rí kanra mọ́ torí ẹ̀ kì í gbà fọlọ́run òótọ́ ọ̀rọ̀ á máa kan yín lára ni àní tó bá ti jọ́kọ lálùbáríkà mo ní kẹ́ jókòó tì í ẹni kẹ́ yìí sí ṣọ́wá yìí sì báyìí tó bá yìí sì kẹ́rù ẹ̀ jáde kó máa lọ tó bá ti yìí sì leave your husband and go now èwo lẹ́kùn wèrè kó wá rí bó ṣe rí pọ́ mọ́ garùn látòta ni wo kọ́nà tẹ̀ wá ṣe kọ́nà wá fún ẹ l'opportunity kó wá travel wá lo èbó tó tún bá ṣọkọ fún ẹ nínú winter tó bá ṣọkọ fún ẹ láàrin oṣù mẹ́rin ó mọ̀ ronú okó kiri ó mọ̀ rántí ọkọ ẹ nígbà bó ṣe ń bẹ́ẹ̀ sùn báyìí pé báyìí ló ṣe ń ṣe wàá ṣẹ̀ṣẹ̀ wá gbà kó dòkó akátá ni wọ́n lọ lo oògùn fún ọ tó fi bẹ́ẹ̀ sùn tẹ́bi ó fẹ́ gbọ́ tó tiẹ̀ tí rí ẹlòmíì bẹ́ẹ̀ ni ó ìbò bá kò tiẹ̀ láàrin ọdún mẹ́rin kò rọ́kùnrin sọ pé ṣó wà ń bẹ̀yẹ kan ṣe láṣọ wò ẹ̀ ní gbọ́ràn à ń bá yín sọ̀rọ̀ ńsìn tí ọkọ ẹ bá ti ṣe déédéé mo ní kó jókòó tì tó bá ń lù ẹ́ gbàgbàgbà tó fẹ́ pa ẹ́ ìyẹn ni mo ní pé mi ò lọ́wọ́ sí kò kúrò ńbẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ muslim bó ṣe ń fi ọkọ báyìí tó ń gbàdúrà àlùbáríkà fọ́kọ ẹ kó dẹ̀ máa gbàdúrà kọ́ lọ́ọ̀ fún ẹ láwọn ọmọ dáadáa àwọn tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ tó lọ́ bá ti ń ṣọmọ lálùbáríkà fún ẹ tó dẹ̀ ti fún ẹ níṣẹ́ tó bùkún fún ọrọ̀ ajé ẹ tó ń lọ tó ń bọ̀ tó dẹ̀ ń ṣe déédéé alájà ìdòwò ọlọ́ọ̀jẹ̀dá lọ God bless you ma tó dẹ̀ ń ṣe déédéé tọ́lọ́ dẹ̀ ṣe tọ́pọ̀ ẹ̀ dẹ̀ ṣe déédéé tó bá dẹ̀ pé dandandandan o fẹ́ fẹ́ yàwó méjì tó dẹ̀ dọ́gbọ́n sí tó ṣe pápá tó dẹ̀ mọ̀ pé tó ní ìdáláre nínú ọkùn ẹ obìnrin mi tẹ́ jáde sórí social media tẹ́mọ̀ support ìmí ìwé ó lè má fọkọ lóbòdò bí ọdún kan ìmí ó lè má dáná fọkọ nulẹ̀ ìmí lè má respect ọkọ irú wọn náà sọ kó wọ́n ta pé wọ́n fẹ́ yàwó lé o ṣàpẹ́ àwọn sẹ́ẹ̀tì obìnrin kan làwọn yẹn ṣùgbọ́n tó pé bá fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ̀ kẹta ló fẹ́ lé o ìwọ tó jẹ́ mùsùlùmí àbí àbẹ́lẹ̀ kẹrin ro conscience ẹ kọ́kọ́ ro ìwọ ẹ náà ṣé o ní ìdáláre nínú ọkùn ẹ pé o ń ṣojú ṣe gẹ́gẹ́ bí ìyàwó sí ọkọ gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fi lànà tó fi lélẹ̀ fún wa wípé ká ṣe òun ṣe tó bá ti ní ìdáláre nínú ọkọ ẹ pé òun ṣe tó fẹ́ yàwó lé alihamudulilayi kílẹ̀ tó lè gbà yàwó wọlé tó o bá gbà wọlé wọn máa tó bá lọ tó bá di pé o gbà wọn máa ìwọ ló máa padà abandon o mọ̀ kọkùnrin tó bá ti wà in love you cannot control them but ọkùnrin bá respect ẹ tó ń bẹ̀ ẹ́ sọ pé ẹ jẹ́ ká dọ́gbọ́n sí ẹ jẹ́ ká ṣe mọ́ ẹ tó bẹ̀ ẹ jẹ́ má wọlé mo ti fẹ́ yàwó bá mi gbà nǹkan ọkọ̀ òótọ́ gbà á mọ́ra gbòótọ́ ọ̀rọ̀ mọ́ra mọ́ tanra ẹ jẹ́ bó o bá lè kúrò nídìí ẹrù ẹ wàá mọ̀ pé kò sọ kọ́ńtà sórí tó bá kúrò nídìí ẹrù ẹ sórí àwọn ọ̀rẹ́ tó tiẹ̀ push ẹ pé kó jáde lé ọkọ wàá mọ̀ wípé wọ́n heavy ẹni wàá mọ̀ wípé ẹni títí wọ́n ti jóná ni tó fẹ́ kó nọ́mọ́ tiẹ̀ ni wàá tó mọ̀ wípé ẹran tó yí báyìí ló ń jẹ́ nọ́mọ̀ tó wàá ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀bẹ̀ ẹ jẹ́ kó sanwó school àwọn ọmọ mi owó ọmọ school ìwọ́sẹ́kùn tí wọ́n bó ṣe ń gbowó school ọmọ ó fi hàn táwọn ọmọ ń sanwó ó ti mọ̀ bó ṣe ń ṣe tó fi ń gbowó school àwọn táwọn ọmọ fi ń ṣe gbogbo ẹ̀ àwọn àdìpọ̀ àwọn máa garùn láti tà Adéwùmí Tẹ̀mídire John God bless you sir, thanks for joining us.